irú ẹni tó ṣe wàhálà bá tí ò retí kankan lọ́dọ̀ ẹni kankan tó tayọ ọ̀dọ̀ lọ. kó wá já sí pé ẹrù ẹ̀ tọ̀ ilẹ̀ yóò wá lọ òun ó dìde òun ó gbógun tì lónìí gbogbo ẹni ó bá gbógun tì fúnra ọlọ́ọ̀dẹ ó bá jagun. arákùnrin lágbáwá kan ó sùn nínú ahéré títí ń dáko ó kàn rí tí àmọ̀tẹ́kùn kan sáré wọnú ahéré náà ìgbà tí ó jáde ó rí fáwọn mẹ́ta kan ẹni wọ́n lé àmọ̀tẹ́kùn náà bọ̀ wọ́n fẹ́ pa á ó wá rí i pé àmọ̀tẹ́kùn tó sá wọlé ó sá di mẹ́ni ẹgbẹ́ kan tó ba sí tẹ́ mẹ́mbẹ́ ó fi ilẹ̀ síbẹ̀ ó wá jáde sáwọn tọ̀hún sí òsì wọ́n ní àmọ̀tẹ́kùn tó wọnú ilé rẹ̀ yìí la fẹ́ pa o ó wá fa idà rẹ̀ yọ sí wọn ó ní lópin ìgbà tí idà yìí bá ń bẹ lọ́wọ́ mi kò sí tẹ́ fi àmọ̀tẹ́kùn yìí ṣe àwọn tọ̀hún ní kó ti sọ́ di bá mi máa wọn lọ́wọ́ wọ́n pẹ̀yìn dà wọ́n fún àmọ̀tẹ́kùn náà lẹ̀ wọ́n lọ ó wá jáde àwọn nǹkan ọ̀sìn rẹ̀ ti ń sìn ó fún wàrà ó rí pé bí ń pa ó rí pé ògbẹ́ngbẹ́ ó gbé wàrà fún ó mu. bí ìbáwá láǹfààní àti kí ẹnì kankan lérí dúró mi tí mo wà yìí mo fẹ́ kínú ilé tá a wà ń bẹ̀ yìí. Karamakumullah. ilé tọ́lọ̀ ń kí tíìrì èèyàn mẹ́ta láwọn ò ní kí fúnra ọlọ́run ló kínú ilé yìí o ilé tọ́lọ̀ ń fi yé gbogbo ayé ilé tọ́lọ̀ ń fi yé gbogbo ilẹ̀ Yorùbá ilé tọ́lọ̀ ń fi gbé oko àwọn èèyàn tó fi gbé jáde ọlọ́run wá sọ pé ilé tí ń yé nǹkan dandan ní fẹ́mi ọlọ́run kí n kílé náà ìrìn èèyàn mẹ́ta wọ́n wá láwọn ò ní kílé yìí àkọ́kọ́ nínú ẹni tó lóun ò ní kílé yìí lọ́ta ọ ní ntọ́ gbé wọ ọ̀sìn ní ntọ́ fi ṣe wá àkànbọ̀ sọ̀tà náà ni ó lóun ò ní kílé yìí ẹ̀kejì nínú ẹni tó lóun ò ní kílé yìí òun lẹ́lẹ́gàn inna awwala zambi usima Allahu bihi ta'ala fi samai wal ardi al-asad àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣe Ọlọ́run ní sánmà àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fi ṣe Ọlọ́run lérí lẹ́lẹ̀ ẹ̀gàn ní irú tọ́lọ̀ ń sọ fún adé tó sọ fún ṣètánì nù tó ní ó ṣe Ọlọ́run ní ó kí Ádámù Ọlọ́run ò ní kí kò sí tó fi lóhùn ò ní kí ó fẹ́ pẹ́gẹ̀ náà ni ẹni ṣètánì fi di màlẹ́hùn nù lọ́dọ̀ Ọlọ́run bàbá wa rẹ ni tọ́lọ́hùn pẹ́gàn nù lẹ́yìn tọ́lọ́hùn ò ní kí ilé tọ́lọ́hùn ọba ń kí bó o lé tọ̀hún ò sí ní di màlẹ́hùn wà máa ń yẹ sinayí ma'rufa fi ghairi ahlihi Wa man yasna'il ma'rufa fi ghairi ahlihi. bàbá Sheikh Adam wọn à ṣe mistake Sheikh Adam ò ṣe mistake àmọ́ wọn sọ̀rọ̀ fẹ́ni tí ó mọ̀ ọ́. Wa man yasna'il ma'rufa fi ghairi ahlihi. bàbá wa lè lórí Allahu ta'ala. ìrìn èèyàn mẹ́ta ni wọ́n mẹ́ta ni ìrìn èèyàn ẹ ṣe sùúrù fún ẹ dákun mẹ́ta ni ìrìn èèyàn ẹni tí wọ́n dájọ́ kalẹ̀ fún ẹni tí wọ́n jẹ gbèsè kalẹ̀ dè àtẹni tí wọn ò dá kalẹ̀ fún tí wọn ò sì jẹ gbèsè dè gbogbo ẹni tí wọ́n bá dájọ́ kalẹ̀ fún níjọ́ tóun bá ti nà rọ́bà yìí tó fẹsẹ̀ lélẹ̀ iná ni ó ti máa bẹ̀rẹ̀ sí ní jẹun táwọn tábí tí wọ́n dá kalẹ̀. Allah. Wa man yasna'il ma'rufa fi ghairi ahlihi. nínú àwọn tó ṣiṣẹ́ táwọn ọmọ wọn jẹ táwọn ọmọ wọn jẹ pààrọ̀ ọmọdé ọmọ wọn jẹ nínú àwọn tó ṣe kalẹ̀ ẹni Sheikh Adam wà. Wa man yasna'il ma'rufa fi ghairi ahlihi. bọ́ọ̀lù ẹni tí òrẹ́ ni bá ṣiṣẹ́ ẹni tí òrẹ́ nìkan bá palẹ̀ mọ́ tí òrìṣẹ́ ṣe kalẹ̀ fún yóò ṣe wá sọ pé irú àwọn ọmọ ẹni tí wọ́n ṣiṣẹ́ kalẹ̀ fún lòun fẹ́ bá máa bá dùn oúnjẹ nú àwo. Wa man yasna'il ma'rufa fi ghairi ahlihi. Sheikh Adam ò ṣàbòsí fẹ́ni kankan Sheikh Adam ò ṣàbùrú fẹ́ni kankan ìlọrọ Sheikh Adam fi máa lágbára lára tiwa bí bàbá òun ti ṣe tó bí wọ́n ti ṣe wàhálà tó kọ́dà wàláì ikú ọmọ kéwòn ní Sheikh Adam. Wallahu ta'ala anhu. wọ́n ṣe wàhálà tí wọ́n fi kú
lẹ́yìn wípé gbogbo tí ń jẹ́yìn ọmọ tí ń bẹ lábẹ́ mi ẹ gbọ́dọ̀ yàn ẹ gbọ́dọ̀ ṣe tọ́ka sí wàhálà ni wọ́n wá gùn lé wọ́n wá ṣe fá títí ó fi wá rẹ̀ wọ́n ó fi rí ara wọn ó fi rẹ̀ ẹ̀mí wọn bàbá fi wá fayé lẹ̀ irú ẹni tó ṣe wàhálà báwọn tí ò retí kankan lọ́dọ̀ ẹni kankan tó tayọ ọ̀dọ̀ lọ. kó wá jásí pé ẹrù ẹ̀ ń tọ̀ ilé yóò wá lónìí òun ó dìde òun ó gbógun tì lónìí gbogbo ẹni ó bá gbógun tì fúnra ọlọ́run yóò bá jagun. wà á máa yẹ sílẹ̀ àìmọ̀ àrùn òfin ọ̀rẹ́ àhàlùmí. láti lẹ́dí ilá kọ́mú jírù mi ámìr. ولكن الذي لاقى المدير آمين. sọ́ni ọmọ amiru lọ́dọ̀ àwọn alábáwá ní àwọn kìnàyà lẹ́rìsìrìsì ìtàn alábáwá ń pè ní ọmọ amiru òun ni akọ́lọ́dún dé ọmọ àmọ̀tẹ́kùn ẹni wọ́n ń pè bẹ́ẹ̀ arákùnrin alábáwá kan ó sùn nínú ahéré títí ń dáko ó kàn rí tí àmọ̀tẹ́kùn kan sáré wọnú ahéré náà ìgbà tí ó jáde ó rí fáwọn mẹ́ta kan ẹni wọ́n lé àmọ̀tẹ́kùn náà bọ̀ wọ́n fẹ́ pa á ó wá rí i pé àmọ̀tẹ́kùn tó sá wọlé ó sá di mẹ́ni ẹgbẹ́ kan tó ba sí tẹ́ mẹ́mbẹ́ ó fi ilẹ̀ síbẹ̀ ó wá jáde sáwọn tọ̀hún sí òsì wọ́n ní àmọ̀tẹ́kùn tó wọnú ilé rẹ̀ yìí la fẹ́ pa o ó wá fa idà rẹ̀ yọ sí wọn ó ní lópin ìgbà tí idà yìí bá ń bẹ lọ́wọ́ mi kò sí tẹ́ fi àmọ̀tẹ́kùn yìí ṣe àwọn tọ̀hún ní bó ti sọ́ di bá mi má wọn lọ́wọ́ wọ́n pẹ̀yìn dà wọ́n fún àmọ̀tẹ́kùn náà lẹ̀ wọ́n lọ ó wá jáde àwọn nǹkan ọ̀sìn rẹ̀ ti ń sìn ó fún wàrà ó rí pé bí ń pa ó rí pé ògbẹ́ngbẹ́ ó gbé wàrà fún ó mu àmọ̀tẹ́kùn èèyàn kẹ́lẹ́ mọ̀ yí pé ẹranko ń bẹ nínú èèyàn ó gbé wàrà fún ó mu wàrà ọkàn rẹ̀ balẹ̀ tọ́n wá bọ́ sẹ́ni bẹ́ẹ̀ni rẹ̀ tí tó sùn sí ó wá tàkàkà síbẹ̀ inú rẹ̀ wá ń dùn bí ọlọ́run fún òun lóore ṣe fẹ́ranko kò wá lé àmọ̀tẹ́kùn yìí jáde ọkàn rẹ̀ balẹ̀ kí òní ṣe kankan fóun ó wà lérí ibùsùn rẹ̀ ó fi dalẹ̀ ó wá sùn lọ àmọ̀tẹ́kùn wa lọ lè jálù ó sì pa ó sì fa ikùn rẹ̀ ya ó sì mú ẹ̀jẹ̀ rẹ̀. ومن يصنع المعروف في غير أهله. gbogbo èèyàn tí bá ti ń jẹ́ ẹranko nínú èèyàn bí wà wọ́n ti rí nu wọ́n à ṣe nùnùnù fún kò sírú dáadáa tó lè ṣe fún wọn láyé ibi ni wọ́n fi sùn bẹ́ẹ̀yàn bá wá fi ibi sùn dáadáa téèyàn bá ṣe fún ẹ fi wé ń tọ̀hún lẹ̀. يلاقي الذي لاقى مدير بعامله. ó pè di ogun ni kò wá sẹ́ni tó pè lógun tó tayọ ọlọ́run ní bá lu wọn jagun gbogbo àwọn tí ń bá lè ṣe kádàmù jagun ọlọ́run má ṣàdájú ogun kan wọn. àmín. يلاقي الذي. fábalẹ̀ kílẹ̀ tí yòókù yé rí báyìí àbáwọn ọ̀tá ṣe kádàmù àwọn àyè àyè ni. àmín. ọjọ́ sí gbogbo olólùfẹ́ ṣe kádàmù ní ìbẹ̀yìn àyè ẹ pariwo ní àmín. àmín. ọlọ́run wọlé abíkálù ti sáàmì gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan yín sọ̀tá ọlọ́run ó da ojú ogun kan wọn. àmín. alibarikola ní Muhammad lọ́dọ̀ ọlọ́run. sallallahu alayhi wa sallam. bàbá dọ́kítọ̀ Alhamdulillah. ẹ̀ ní máa padà sí ibú. àmín. ẹni máa padà sí ibú. Sheikh Adamu bí máa lè gbogbo tí Sheikh Adamu bí ọmọ ọkọ ni wọn àmọ́ bàbá dọ́kítọ̀ ọmọ ọkọ ni Allah. wàláyé ọmọ ọkọ ni Sheikh Adamu bí máa lè ọmọ ọkọ gbogbo ọmọ Sheikh Adamu àmọ́ bàbá wa Dr. Muhammadu Juma Adam Abdullahi Ìlọrin ọmọ ọkọ ni yín. ọba mi ò ní sẹ́yìn lọ́mọ àlè láéláé. àmín. subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ẹ dákun torí tọ́lọ̀ èrò ká ló sáré wá sí mi lẹ́mìí nìsín o ó ṣàkíyèsí nǹkan látàárọ̀ láti jòkó yàn yìí mo rí wípé gbogbo programu tẹ̀sí ẹ̀ kàn ṣe gbẹrẹ fún mi owó lẹ́sìn fi gba gbogbo nǹkan tẹ̀ gbà yìí o
ẹ má jà dóńdó bá a ti máa ṣe alẹ́ rẹ̀ tó fẹ́ dá sí tọ́lọ́hún tọ́lọ́hún máa wọ àwọn èèyàn ṣe alẹ́ rẹ̀ tó fẹ́ dá sí tọ́lọ́hún bóòlù yóò ṣe dá sí tọ́lọ́hún tọ́lọ́hún ní dá sí tiẹ̀ gbogbo ẹni ó bá fẹ́ dá sí tọ́lọ́hún mo fẹ́ ká dé sí àyín láàrin ìṣẹ́jú kan èmi náà fẹ́ dá sí tọ́lọ́hún mo fẹ́ ká dé yàrá kọ́ ọ wá fi mú jẹ dàníyàn sí dàníyàn sí pé ọlọ́run sọ wọ́n lọ sí áádà. La ilaha illallah. Ìtì mo fẹ́ mú wáyì ọlọ́run sọ wọ́n lọ sí áádà. Ìtẹ́ báyìí mo fi bèrè lọ́dọ̀ náà. La ilaha illallah. Bàbá wa ayégbèrè 2,000 naira. Ghayra rabbika shirkatan. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ gbogbo ẹni ó bá débẹ̀ ẹni sunkún bànújẹ́ láyé yìí. Àdìmọ̀tẹ́ àgàjì 1,000 naira ọ̀nà débẹ̀. Gbogbo yín lè jẹ́rìí ọmọ yín pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run. Bí gbogbo eléyìí tí ò bá ti.